ẹ̀sùn márùndínlógójì míì ni Atiku tún fi wọ́ Tinubu lọ sílé ẹjọ́ tó ga jù lọ. Lọ́jọ́ Ìṣẹ́gun túsídẹ̀ẹ́ ọjọ́ 19 oṣù kẹsàn-án ọdún 2023 yìí ni olùdíje sípò ààrẹ orílẹ̀-èdè yìí níbi ètò ìdìbò ààrẹ tó kọjá nínú oṣù kejì ọdún yìí lábẹ́ ẹgbẹ́ òṣèlú People's Democratic Party PDP Alhaji Atiku Abubakar tuntun gbé ẹjọ́ míì dìde tako èsì ìdájọ́ tí ilé ẹjọ́ tìrìbùnà dá lórí ìjáwé olúborí ààrẹ Bọ́lá Ahmed Tinubu lọ sílé ẹjọ́ tó ga jùlọ nílẹ̀ wa. Nínú ìwé ẹ̀sùn márùndínlógójì tí agbẹjọ́rò àgbà ní Chris Uche San tí í ṣe lọ́ọ̀yà igbákejì ààrẹ orílẹ̀-èdè yìí nígbà kan òun kọ sílé ẹjọ́ tó ga jùlọ ló ti nàka àbùkù sí ìdájọ́ tí onídàájọ́ Haruna Tsamani dágbé látakò oníbàárà rẹ̀ tó sì tún rawọ́ ẹ̀bẹ̀ sílé ẹjọ́ gíga pé kí wọ́n má fi òòjọ́ àwọn ẹ̀rí tí tìrìbùnà fi da ẹjọ́ àwọn nùgbìn kà nítorí wọn kò ṣe ohun tó tọ́ lórí ẹ̀sùn tí àwọn gbé lọ síwájú wọn gan. Lára ohun tí Atiku rò lẹ́jọ́ ni pé ilé-ẹjọ́ tìrìbùnà ti ṣe àṣìṣe ńlá látìgbà tó ti kùnà láti fagilé èsì ìdìbò ààrẹ tó wáyé lọ́jọ́ 25 oṣù kejì ọdún yìí pẹ̀lú òbítíbitì ẹ̀rí tó wà níwájú wọn pé àjọ INEC kò tẹ̀lé òfin ìdìbò ọdún 2022 àti pé ìdìbò tí àjọ elétò ìdìbò ọ̀hún ṣe kún fún àìṣedéédé léyìí tó lòdì sí òfin àti ìlànà ìdìbò tọdún 2022 ọ̀hún. Tẹ́ ò bá gbàgbé pé lọ́jọ́rú wẹ́sídẹ̀ẹ́ ọjọ́ 6 oṣù kẹsàn-án ní ilé-ẹjọ́ tó ń gbọ́ awuyewuye tó súyọ lẹ́yìn ìdìbò ààrẹ Presidential Election Tribunal Court (PEPT) ẹlẹ́ni márùn-ún tí onídàájọ́ Haruna Tsamani léwájú fún ló dájọ́ pé olùdíje lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ló wọlé ìbò náà tó sì ní gbogbo ẹ̀rí tí Atiku àti Peter Obi gbé wá sí ilé ẹjọ́ náà kò lẹ́sẹ̀ nílẹ̀ tó àti pé àhesọ ló pọ̀ jù nínú àwọn ẹ̀rí náà. Ṣùgbọ́n ní báyìí Atiku ti ní àṣìṣe ńlá gbáà ni adájọ́ náà ṣe kí ilé ẹjọ́ tó ga jùlọ bá àwọn tún ẹjọ́ náà yẹ̀ wò. Jamiu Àbáyọ̀mí ló ń jábọ̀ ròyìn fún iléeṣẹ́ Aláròyé Online TV.